kàwé. Èṣe tí wọ́n fi pè mí ní ẹni rere. Yes. Ẹni rere kan kò sí. Ẹni rere kan kò sí láyé bí kò ṣe ẹnìkan. Èyí ni Ọlọ́run. Èyí ni Ọlọ́run. Ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ wo ibi ìyè. Yes. Pa òfin mọ́. Ó ti tán. Amen. Amen. Listen to me. Sórí ọ̀rọ̀ tí ò bá kan èmi mi ò kí máa ń dá sí ṣùgbọ́n máa ṣe analysis fún yín. Ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi lánàá wípé ẹnìkan sọ wípé Tọ́pẹ́ Àlàbí lọ kọrin níbi ọ́ní kó wá kọrin níbì kan ó wá débẹ̀ ó wọnú ọgbà wọn kò kọrin wípé àwọn ẹ̀dẹ̀ ti fún ní 2.5 million pé kò wá kọrin. Let me tell you the secret of life. Ṣé rí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi lánàá máa dá yín lóhùn. Ẹ béèrè pé ta ló jẹ̀bi? Tọ́pẹ́ ló jẹ̀bi. Àrùn ẹ sáyé pé kó o lọ kọrin ni. O lè kọrin yẹn nílé olórìṣà. O lè kọrin yẹn nílé aláwo. O lè kọ Ọlọ́run ò sọ pé kó o kọrin yẹn fún àwọn tí wọn ò ní Jésù. Àwa ò ní ìdí orin yín mọ́. Àwa ti mọ àti swallow Jésù. Àwọn tí orin yín fẹ́ tú sílẹ̀ nínú ìgbèkùn ni wọ́n rún ẹ sí. Amen. Ẹ má ṣe rí Lizzy Anjorin ń sọ̀rọ̀ ó ń bú àwọn èèyàn kan ẹ fi yẹn lẹ̀. Iṣẹ́ Tọ́pẹ́ ni pé kó lọ kọrin. Wọ́n dẹ̀ ti fún ẹ lówó pé kó lọ kọrin tó bá jẹ́ pé wájú eégún ló ti fẹ́ kọrin ṣèbó ní Jésù ló fẹ́ kọ. Ó ní gbogbo ayé ni ó jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà. Ìgbà tó gbé yọ Ọlọ́ṣun wá síbí níjọ́ yẹn wípé ara ní pé kò lè sọ̀rọ̀. Ó jẹ́ kébì sọ pé kò ní Jésù kí má dá lóhùn náà. Ẹ má sọ bẹ́ẹ̀. Mo dẹ̀ ìyá Ọlọ́ṣun ó gbádùn ó yá mo dẹ̀ fún ní nǹkan tó bá ó dẹ̀ lọ lò ó dẹ̀ padà wá ẹ̀yà àríjọ tó ń ṣe ó fò sókè ó lóun dúpẹ́ lọ́wọ́ Jésù ó kí Jésù ó kànáà bí ó tún kí Ọ̀ṣun ẹ̀ níwájú tèmi ṣùgbọ́n níjọ́kíjọ́ tó bá ti ń sọ̀rọ̀ Jésù á mọ̀ pé Jésù ní àjíǹde àti kíni o àti ìyè wọ́n ti fún ẹ lówó pé kó wá kọrin now àwọn kan wá pè é pé kó má kọrin fẹ́ nìyẹn ìwọ tó jẹ́ pé joy giver ni ẹ́ ó wá di cry giver àwọn èèyàn wá sẹ̀tì kámẹ́rà Lizzy Anjorin kan ló ṣẹ̀sìn o Tọ́pẹ́ lẹ́lẹ́sìn ẹ sọ fún àǹtí yẹn pé ohun tó ṣe is very bad kí ló fẹ́ kọ o kó súnmẹ́ǹtì lọ́nà gba orin ó wà nínú oyún wà á dẹ̀ kọrin fún tó bá wá ní nǹkan tó bá ṣe tí ò bá dáa wà wá pè lẹ́yìn yẹn pé àbúrò jẹ́ ká ríra ká sọ̀rọ̀ o jẹ́ ká ríra ká sọ̀rọ̀ o kò sí ẹni mímọ́ kan láyé bí kò ṣe bàbá mi ti bẹ ní ọ̀run ṣáàtì Tọ́pẹ́ pé níwájú Ọlọ́run ni ìwọ tó jẹ́ pé olórin tó wà lókè nǹkan kan lèèyàn máa ń ṣe tó fi ń jábọ́ kò ní jábọ́ o àǹtí Tọ́pẹ́ ò ní jábọ́ o káàntí Tọ́pẹ́ lọ tọrọ ayé ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run orin ẹ̀yẹn làwọn èèyàn fẹ́ gbọ́ wọ́n ti sẹ́ẹ̀tì kámẹ́rà ó wá tilẹ̀kùn ó wá jáde ọkọ̀ àǹtí Tọ́pẹ́ gan wọ́n fọkọ̀ ẹ wá kíyèsí mo gbàdúrà fún gbogbo yín ẹnu yín máa tọrọ o bọ̀dá Sọjí láti sọ fún àǹtí Tọ́pẹ́ wípé kọrin fún wọn kò ní mọ́tà ẹni tó lè pè ẹ́ o lè lọ club kó lọ kọrin mo lè lọ club kí lọ preach wọ́n lè pè mí sílé ológun pé kí wá preach ṣé Fatai Adébísìn a sọ pé kò wá bọ̀ sọmọ lórúkọ mi nílò ọ̀bẹ ni máa lọ ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ inú Bíbélì ló wà orin ẹ wọn ní kó wá kọrin olórìṣà wọn ní kó wá kọrin gidi kan orin ẹ lọ ní pé kó wá kọ wọ́n dẹ̀ ti sanwó alágbàṣe fún ẹ ó wá dá padà ẹ̀yin àwọn kan á sọ̀rọ̀ pé ẹ alàgbà Lizzy yẹn náà máa ń búyàn ọ̀gbẹ́ni gbogbo èèyàn ló ń bèbú èmi kan bèbú tó bá ṣẹ̀mí máa bú ẹ ebú ò ṣe kí ni ebú ò so ẹni tó jẹ̀bi àǹtí Tọ́pẹ́ ló jẹ̀bi ó jẹ̀bi ẹ wá kíyèsí ó máa jẹ́ kí àwọn ẹ mọ iye àgùntàn tí àǹtí Tọ́pẹ́ tó kókó níwájú Ọlọ́run lọ́jọ́ tí ò kọrin fún Lizzy Anjorin àwọn kan wà tó jẹ́ kó gba Jésù Lizzy Anjorin kan lè ti torí Tọ́pẹ́ kó gba Jésù ẹ gbóni lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kùn Amos ó ní ìyìnrere ní iṣẹ́ tá a fi ràn wọ́n ìyàlẹ́nu ni wípé ó ti pàlànà dá kàkà kó òun máa wọn àgùntàn wánú agbo ìwà rẹ̀ ti lọ́pọ̀ àgùntàn sáwọnú ìgbẹ́ lọ àánú ṣe mí fún ọ tó rọjọ́ ẹ̀san tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀ bó ṣe kọ́ nìyẹn iṣẹ́ tá a rán ni pé kó lọ ṣe ìyìnrere káàkiri àgbáláyé so ó wàá kọ́ nìyẹn ní kò síbi tó ti lè kọ́ orin yẹn ohun tó gbé mi ní Jésù ìwọ ìdùnnú ní ọmọ lẹ́bù tá a ti Tọ́pẹ́ wà ní òun ni ìyá gbogbo lórin gospel Nàìjíríà ìyá gbogbo lórin ìyá gbogbo lórin ní Bọ́lá rẹ ìyá gbogbo lórin grandma ní Bọ́lá rẹ Tọ́pẹ́ Àlàbí ni màmá gbogbo lórin ó mọ̀pọ̀ tó wà ní ó mọ iye àgùntàn tó jẹ́ kó tó bá jèrè àgùntàn kan fọ́lọ́run ó mọ bínú àwọn áńgẹ́lì ṣe máa dùn ní
tí Tọ́pẹ́ bá débẹ̀ ló bá ní gbogbo ẹ̀tẹ́ 1 billion ta ló fẹ́ gba Jésù torí pọ́kàn rí lùkù Tọ́pẹ́ lásán lẹ́kọ̀ọ́ wá kọrin bí December mo ti torí lẹ́kọ̀ọ́ ní mẹ́mbà ẹ̀yọ kan ṣoṣo kò gbowó náà lẹ́kọ̀ọ́ tún tẹwọ́ sẹ́mi ni tó bá ní pé mo wá síbí láti wá sọ fún gbogbo pé kẹfà yẹyẹ fún Jésù ta ló máa jáde kó fà yẹ fún Jésù ṣọmọ yẹyàn tó máa jáde nítorí Tọ́pẹ́ ni ó kàn rí Tọ́pẹ́ lásán ẹlòmíì máa rí Tọ́pẹ́ báyìí á fẹ́ ya wèrè ìwọ tọ́lọ́run ti brand látọ̀run wá àánú lórí gba àwọn tẹjọ́ bẹ̀rẹ̀ dà àwọn tẹjọ́ lu pangolo dà nígbà yẹn kọ́lọ́run tó sọ pangolo ẹ̀díjọ́ wá sọ pé nìkan pè yẹ pé ó ti wọnú compound ẹni yẹn tàbí compound tèmi ni ó máa kọrin tó ti gbowó ó máa kọrin tó máa á tún kọrin kò ní lùlù òun ní pàmádà kọrin because I don't see reason why so ẹ mọ́ máa dá ẹ̀dẹ́jọ́ síbi tó ẹ̀kọ́jọ́ wà mo fẹ́ rajà mo ti fún yín lówó ẹ tajà mi fún mi ipa ò rajà ipa ọ̀tọ̀ ti wá mi ẹ̀wọ̀n ìṣẹ́ wa sọ pé ó ní òun kọ́ ni ó dẹ̀ lọ ẹ̀dẹ̀ gbà láyè kó lọ ẹ jẹ́ ká gbàdúrà ẹni tó ní kó wá surprise wa ó dẹ̀ túbọ̀ mi jẹ́ sí wa lójú ẹni kan wá sọ pé ó jẹ́ kí ní Sanjorin pé òun ni kó tó di pé òun débẹ̀ ṣé gbogbo àwọn tí olóń ṣe surprise fún ni wọ́n pè ẹ́ kó tó débẹ̀ àná náà wà kọ àbòsí nínú ẹ má ṣàbòsí èèyàn ẹ gbàdúrà yìí Olúwa má jẹ́ tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn mi Olúwa má jẹ́ tẹ́ lọ́wọ́ ẹni tó ṣe kí ni o àwọn tó fẹ́ràn ẹ̀ tó bá tẹ́ wàá mọ̀ pé yẹ̀yẹ́ ò dáa ó yẹ sọ́dà tó. Thank you very much. Nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ tó dẹ̀ mọ ìsàlẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn ó kàn jáde ó dẹ̀ sọ̀rọ̀ nǹkan tó mú ẹ lókun ara títí ẹ àti bó ṣe fìlẹ̀ ń pa ẹ̀ ó dẹ̀ sọ ayé agbára là ń gbé níbi tó jẹ́ wípé tá ò bá ṣọ́ra láti mọ ohun tá a fẹ́ sọ jáde lẹ́nu wa àti nǹkan tá bá ṣe fẹ́ dá sí ọ̀rọ̀ àti bá ṣe fẹ́ rìnrìn àjò ayé wa nǹkan lè bàjẹ́ mọ́yàn lọ́wọ́. Nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi ò ní owó tí màá fi ra aṣọ wọ̀ tí màá fi ṣe fídíò mi dèpòdépò pé màá lówó tí màá fi ra earring sétí. So ìwọ̀nba earring táwọn èèyàn ń fún mi àwọn tó ń fún mi ní earring kéékèèké náà máa ń fún mi. Ọ̀rọ̀ yìí tá a fẹ́ sọ lénìí a máa tó ọ̀sẹ̀ 3 sí ọ̀sẹ̀ 4 lórí ẹ̀ kí la pè ọ́ fún. Earring kékeré ni wọ́n fún mi wọ́n dáṣì mi ni mi ò lówó aṣọ mi ò lówó bàtà bẹ́ẹ̀ ni mi ò lówó earring mo fẹ́ràn oge ṣùgbọ́n mi ò lówó ẹ̀. Ọlọ́run ò tí ìfijọ́ kan dá mi jókòó rí kó ní Tọ́pẹ́ má lo yẹtí má lo ṣéènì má lo wíìgì Ọlọ́run ò bá mi sọ́rí. Orí mi tí mo máa ń bò wọnú church Ọlọ́run kọ́ ló sọ fún mi pé kí n máa borí wọnú church èmi ni mo mọ̀ọ́mọ̀ sọ pé níbikíbi tí màá ti mínísítà láyé àfi táwọn bá sọ fún mi pé kí n dé wíìgì mi lọ́bẹ̀ tọkàn dédé wá bọ́ mi pé kí n wá kọrin nìkan ní mi ní borí. Ṣùgbọ́n tí n bá ti mo jẹ́ ẹnìkan tó yẹ pé mo wà dramatic gan tí n bá ń kọ orin kan tí n bá rí pé orin yẹn ò nílò earring mi ò nílò earring nínú fídíò yẹn so tẹ́ bá wò mí nínú fídíò ń bẹ̀ ẹ ní rí earring létí mi mo rí pé orin yẹn ò jẹ mọ́ ni I'm a theatre practitioner to the core so I know what fits each song that I sang. So when I want to shoot my video I know how to dress for each videos. Nígbà yẹn lọ́hùn àwọn èèyàn kì í rí earring tó tóbi létí mi wọn kì í rí wọn mọ̀ pé mi ò lówó fi rà á ni wọn mọ̀ pé nǹkan tí mo rí lò ni mò ń lò wọn tún wá mọ̀ wípé nínú fídíò tí mo fẹ́ yà ń gbà yẹn ibi tó wọ́ sí nìyẹn wípé mi ò gbọ́dọ̀ lo earring báwo ni mo máa kọrin kí lè má da oro tí mo dẹ̀ fẹ́ sunkún mo dẹ̀ fẹ́ wà lábẹ́ igi mo fẹ́ wà nínú ìyà kíkiní yẹn bá lè jọ nǹkan tí mò ń sọ kí n dẹ̀ tún lo earring ṣé ẹni tó bá ń jìyà máa lo earring ni ṣó ń rówó rà ni àti pé nígbà yẹn gan èmi gan ọ̀tí ẹ̀ ní. Nígbà tó wá dé stage kan nínú ayé mi Ọlọ́run wá ti ń dá mi lóhùn torí gbogbo ìrìn àjò ayé mi èmi àtọkọ mi gradual process ni àti ìsáré lé nǹkan kan rí láyé yìí èmi àtọkọ mi Sọjí Àlàbí àti ìsáré lé nǹkan rí jọta tí ń rìnrìn àjò ayé wa
ipe ká wá lé kinní yẹn ká sọ pé tá bá ti rí kinní yẹn o n tó máa gbà la máa fún o àṣírí tẹ́ bá ti rí wa tá bá ti ṣe anything n t'Ọlọ́run fún wa láàyè àti lórí ọ̀fẹ́ láti ṣe láṣẹ Ọlọ́run ọkọ mi á ní t'Ọlọ́run ò bá ti ṣe ẹja filẹ̀ ṣàṣà la fi rí ẹni tó ràn wá lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wa títí wá o ní títí wá o a lè ka ju èèyàn 2 mẹ́ta lọ títí wá o ó ní mo ṣe 50th mo sọ pé ẹ máa dáwó ẹni tó 5,000 lẹ̀ tó 3,000 lẹ̀ nǹkan tó wù mí lélẹ́yìí mo ṣe sọ mo ní mo ṣe 50 mo ní mo pé 50 báyìí ó yá ẹ máa fún mi ní nǹkan mo mọ̀ sọ ni torí pé kì í ṣe bẹ́ẹ̀ la ṣe ń ráwọn èèyàn a ní offer a ní foundation tá a ti ń tọ́jú àwọn less privilege a ní foundation tá a ti ń tọ́jú àwọn opó ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún là ń dá nìkan ná owó àtèmi àtọkọ mi gbogbo ń tọ́lọ̀ ń fi fún wa nínú iṣẹ́ ìránṣẹ́ wa a máa ń give it back to God 3 times in a year February 3rd Sunday praise the Almighty èèyàn 2 mẹ́ta la máa rí ẹlòmíà promise 3 million àfún 1 million ẹlòmíà promise 2 million àfún 500 oríṣiríṣi bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá di April a lọ sílé àwọn aláìníyà àtọ́jú wọn àfún wọn ní nǹkan akọrin fún wọn àdéhà nǹkan tó tágbára bá ká àkólọ́bẹ̀ tó bá di December àtọ́jú àwọn opó tá tọ́jú last time 250 ni wọ́n bá a ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún àtún ti mú ta Amẹ́ríkà mọ́ báyìí nísìn àtún ti ṣe praise the Almighty l'Amẹ́ríkà nísìn nígbà tí mò ń kọ orin yẹn mi ò lówó earring ní nígbà tó wá dáàrin kan tí Ọlọ́run wá gbéṣẹ́ ẹ̀dẹ́ tèmi náà ń rí jájẹ díẹ̀díẹ̀ tí mo lè lọ sọ́jà lọ ra earring tó wọ̀n èmi láti wọ̀ àwọn èèyàn kan dẹ̀ wá dìde wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ wípé Tọ́pẹ́ Àlàbí ti wọnú ayé o kò lo earring tẹ́tẹ́lẹ̀ o ti ń lò nísìnyí o kò pupa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò pupa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o dúdú ni o ṣé ìwọ ló bí mi ṣó mọ̀ pé àmà ń jẹ́ kéèyàn ṣì gbà mí kò dẹ̀ ní ṣì débi wípé ẹ̀ ní mẹ́rin tó pupa ṣé ẹ̀ tí ì rí sàlẹ̀ orí mi rí ni mo ti dirun lórí Instagram rí ẹ̀ tí ì rí sàlẹ̀ orí mi rí ṣé ẹni tó dúdú máa ń pupa lórí ni. Ìkórìíra kò sí nǹkan tí ò lè ṣe fún yàn láyé tó bá ti kórìíra èèyàn kan tó bá ti fẹ́ràn ẹ̀ tàbí tó ti gbọ́ nǹkan kan tí ò dá nípa èèyàn wọ́n lè mú ẹ ṣìnà torí pé ẹni tán sọ̀rọ̀ nípa ẹ̀ fún ẹ gan ó lè jó lórí títí ẹ gangan. wọ́n wá ní Tọ́pẹ́ Àlàbí ó ti ń ṣe kinní kan nísìnyí gan ẹ ti wọnú ayé o ẹ ti ń báyé rẹ o ẹ ti ń ṣe kinní kan wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan gbà ẹ̀. ṣùgbọ́n ibo là ń lọ kí la pè ọ́ fún tá a bá pè ọ́ síṣẹ́ orin kíkọ dandan ni kó ìdí tí mo fi sọ sórí ara mi yẹn